ẹ̀yin tèmi nílé, ẹ̀yin tèmi lájò, ẹ̀yin tèmi ní òkè òkun. Mo tún kí káàbọ̀ sí orí Yoruba Place TV. Orúkọ ọmọ yín náà ni Kèlání Bàṣírù, ọmọ tó yọ sí. Ẹ káàbọ̀ sórí ètò bí ta ti máa ń tú oríṣiríṣi nǹkan palẹ̀. Nínú àwọn ẹ́písòdù díẹ̀ tó kọjá sẹ́yìn, orin ni a fi bẹ́ẹ̀ tú kalẹ̀. Ní ọjọ́ ti tòní, a fẹ́ tú àṣàyàn ọ̀rọ̀ kan nínú èdè Yorùbá palẹ̀. Ọ̀rọ̀ yẹn sì lọ báyìí: Gudu Gudu meje, yaya mefa. Gbogbo wa la máa ti gbọ́ èdè yìí tàbí ọ̀rọ̀ yìí. Àwọn ẹlòmíì máa fi ń kí Ọlọ́run nínú ilé ìjọsìn. Àwọn òbí wa máa fi ń kí wa tàbí láàrin ọ̀rẹ́. Wọ́n sọ pé arákùnrin yẹn ó ṣe gudugudu méje, ó ṣe yàyà mẹ́fà. Ààrẹ orílẹ̀-èdè ó ṣe báyìí báyìí, ó ṣe gudugudu, ó ṣe yàyà mẹ́fà. Ọ̀rọ̀ yìí la fẹ́ tú palẹ̀. Ẹ ti mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá kò ń dédé jẹyọ. Ìdí kan máa ń wà tí a máa fi ń mú àwọn ọ̀rọ̀ kan jáde lédè Yorùbá. Bẹ́ẹ̀ náà lórí nínú òwe. Kí wá ni gudugudu méje, yàyà mẹ́fà? Báwo ni ọ̀rọ̀ yẹn ṣe jẹyọ? Ta ni ó sọ ọ̀rọ̀ yẹn? Níbo ló ti so ọ̀rọ̀ yẹn pọ̀ tó fi wá di ohun tí àwa Yorùbá fi máa ń ṣe ọ̀rọ̀? Téèyàn bá ṣe nǹkan ribiribi, kí ló dé tí a máa fi ń lo ọ̀rọ̀ gudugudu méje, yàyà mẹ́fà? Ta ni ó sọ? Níbo ló ti jẹyọ? Ìlú gbó ni wọ́n ti sọ? Ẹ tẹ̀lé mi ká lọ. Níbi ọdún púpọ̀ sẹ́yìn, nígbà tí a ṣe wà ní abẹ́ ìjọba àkóso àwọn òyìnbó tí àwọn elédè Gẹ̀ẹ́sì a máa pè ní the colonial era tàbí the British era. Nígbà yẹn, ó ní aṣojú agbègbè kan tó máa pè ní district officer. Nígbà náà, òyìnbó ló máa fi ń jẹ àwọn agbègbè yẹn. Orúkọ ẹ̀ jẹ́ Mr. Ezekiah Shonku Bottom ni orúkọ ẹni náà. Nígbà yẹn, òun ló ń ṣe aṣojú agbègbè kan ní ìlú Ìbàdàn lọ́dún náà lọ́hùn. Wọ́n wá pe ìpàdé kan sí nìbàdàn. Àwọn olóyè Ìbàdàn wọ́n wà ní inú ìpàdé náà pẹ̀lú aṣojú agbègbè yẹn. Inú aṣojú agbègbè yẹn ṣáà ń dùn bí wọ́n ṣe fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Níbẹ̀ ni aṣojú yẹn tó jẹ́ district officer Mr. Ezekiah yẹn, inú ọ̀rọ̀ ẹ̀ ó wá sọ pé good good good, yeah good, yeah good good, yeah. Ẹ̀yin náà ti mọ bí àwọn òyìnbó náà ṣe máa ń sọ ọ̀rọ̀ wọn. Lára àwọn olóyè yẹn wá ka iye good tí òyìnbó yẹn sọ. Iye good yẹn máa lọ sí bí ọ̀nà méje. Ibi tí gudugudu méje ti jẹyọ nìyẹn. Gudugudu méje, ibi tó ti jẹyọ nìyẹn. Ṣé wá rí yàyà mẹ́fà yẹn? Ẹ mọ̀ pé mo sọ tẹ́lẹ̀ pé òyìnbó yẹn sọ good, yeah yeah tí olóyè yẹn kà, yeah máa lọ sí bí ọ̀nà mẹ́fà. Ibi tí gudugudu méje, yàyà mẹ́fà ti jẹyọ nìyẹn. Nígbà tí àwọn olóyè yìí wá padà dé Ìbàdàn tó fẹ́ fi ọ̀rọ̀ nǹkan tó bá bọ̀ láti ọ̀dọ̀ aṣojú agbègbè tó fẹ́ fi tó àwọn ará Ìbàdàn létí, ló bá ní òyìnbó yẹn ṣe gudugudu méje, yàyà mẹ́fà o. Ibi tí ọ̀rọ̀ yẹn ti jẹyọ nìyẹn. Kò ń ṣe pé akọ̀dédé kọ̀ sọ ọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ náà ni gbogbo yín ti mọ̀ pé ọ̀rọ̀ Yorùbá ó lágbára gan. Àkàndédé mú ọ̀rọ̀ Yorùbá jáde láti pé a kò mú alátafẹ́fẹ́ irọ́. A lè mú láti inú àṣà tàbí láti inú ìṣe tàbí láti ohun tá bá rí lágbègbè wa la máa fi ń sọ àsopọ̀ ọ̀rọ̀ Yorùbá tí ọ̀rọ̀ Yorùbá fi máa ń di odindi. Níbi ibẹ̀ ni a ti rí gudugudu méje, yàyà mẹ́fà. Mo lérò pé ẹ ti kọ́ ohun kan tàbí mìíràn nínú ọ̀rọ̀ yìí. Ẹ ṣé, ó dàbọ̀.